yìí lábẹ́ lọ́dún wa. Ọlọ́lẹ́kan ẹ̀yà yìí ló lè ṣe ìgbàlè. 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 2027 ẹnìwọ̀n tó ń láyé ọlọ́gbìnrin kan láyé olóòrùn lọ́rọ̀ ṣe ọlọ́gbìnrin kan láyé ọlọ́lẹ́kọ̀ọ́ láyé ló lè ṣe ẹ pariwo ẹni tí a fẹ́ ti rí bẹ́ẹ̀ ẹni tí a fẹ́ ti rí bẹ́ẹ̀. Gbogbo yòówù ẹni tí a fẹ́ kì í ṣe ẹni tí a fẹ́ kì í ṣe. Bàbá mi lè mọ ẹgbẹ́ bàbá mi wọ gbogbo ìṣòro tó gbọ́ nílẹ̀ ẹni tí a fẹ́ kì í ṣe. Ọjọ́ mi lè mọ ẹgbẹ́ bàbá mi wọ gbogbo ìṣòro tó gbọ́ nílẹ̀ ẹni tí a fẹ́ kì í ṣe. Ẹni tí a fẹ́ kì í dé. Ẹni tí a fẹ́ kì í dé. Ikú ẹ̀gbọ́n
ọ̀pá. Ikú ọ̀pá ẹ̀yà ẹ̀yà pẹ́ṣọ̀ jẹ́ ìṣe ìgbà ẹ̀dá òun.